mi ò ní pọ̀ ọ̀dọ̀ àwọn àfáà náà mo fẹ́ padà sí. Gbogbo àwọn tí wọ́n jòkó yìí àwọn lọ́rẹ́bù àwọn láwọ̀dọ̀ àwọn olóyè gbogbo àwọn ìyá yìí bá a ti jòkó wájú wọ̀nyí wọ́n rí wa pé ẹni àpẹẹrẹ ni wá. Wọ́n fojú wò pé àwọn ẹni Ọlọ́run wọ́n jòkó yìí àwọn àròlé ànẹ́bì ni wọ́n jòkó yìí àwọn tí wọ́n mọ àlùkùránì ni wọ́n jòkó yìí àwọn olùtọ́jú sọ́nà ni wọ́n jòkó yìí àmọ́ ṣé bẹ́ẹ̀ làwọn àfáà ń wúra wa. Ibi tí mo fẹ́ lọ gbogbo yìí náà lè ń gbé fóònù lọ́wọ́ káàkiri ẹ sì rí báwa àfáà bá a ti ń faṣọ yìí ara wa ya. Bàbá ayétù lẹ́yìn báwa àfáà ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á bá ọ̀rọ̀ wa débi bí àti ẹ̀ ní lápẹ̀lẹ́ tẹ́ kọ́ bọ̀ wọlé òjò. Gbogbo àwọn ẹ̀yà yìí bí wọ́n bá láwọn àfáà wọ́n máa ṣe kúbẹ́kúbẹ́ gbogbo àwọn olówó ọlọ́lá yìí wọ́n bá pàdé àwọn àfáà wọ́n máa ká kúbẹ́kúbẹ́ àwọn tẹ̀ ń ká kúbẹ́kúbẹ́ fún àwọn agbẹ́yẹ̀ yìí ara wa. Ẹ wo bí wọ́n ti ń bú Sheikh Ibrahim Niyas ẹ wo tí wọ́n ti ń bú Sheikh Hamad Tijani ẹ wo bí wọ́n ti ń faṣọ yamọ́ lágbájá lọ́rùn ìjà àwọn bàbá yìí ní sàwọn ẹ ṣe mọ yakayaka àwọn àgbàlagbà bàbá ọlọ́run kẹ́mi lójó kó lẹ́gbẹ̀ẹ́ mi yìí kí máa bọ̀ wọ ara mi. Ẹ̀sìn Islam sì ní ẹ̀sìn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀sìn tó yẹ sí pé ẹni tí wọ́n rán sí wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dáhùn kọ́ṣe Ànábì ní innama bu'istu li utammima makarima al-akhlaqi. innama bu'istu li utammima makarima al-akhlaqi. wa fi riwayatin ukhra wa innama bu'istu li utammima salih al-akhlaqi. li utammima salih al-akhlaqi. Wọ́n sùúrù pẹ̀lú gbogbo èyí tí ń jáde yìí lórí ìrànlọ́ wákà àwọn kìíní yìí tí wákà yìí kó sínú ẹrù tó pọ̀ tó kiri. Ẹ má jẹ́ kí Islam tọwọ́ wa wó mo ń bu Sheikh Lagbaji mo ń bu wọn sùúrù àwọn náà sọ ẹbí ń dùn wọn. Nínú ẹni tí mo tún fẹ́ dájú ọ̀rọ̀ yìí kọ ni àfáàwà Abu Sufyan al-Almani. Mo rí i pé Sheikh Lagbaji ń dùn wá èyí náà ń dá padà. Wọ́n ní kíní kan kì í wó ruru tátúwà ruru ẹ ṣe jẹ́ àjọ jókòó kó ní kálukú wá wò igbe kí la lè ṣe láàrin ara wa kò sí bí àìgbọ́ra ẹni yóò ṣe ní ìṣẹ̀lẹ̀ àmọ́ ẹ má jẹ́ abá débi ká máa faṣọ ẹyà mọ́ra wa lọ́rùn tó bá tó àsìkò kan àní ní ìlójú àwọn èèyàn mọ́ wọ́n lè yà fà o èyí tẹ́ mọ̀dúkẹ́ máa búra yín lọ. Èyí tẹ́ àmọ̀dúkẹ́ máa yẹ̀yẹ́ ara yín lọ. Èyí tẹ́ àmọ̀dúkẹ́ máa jẹ́jú ara yín lọ. Àpọ́nlé wo ló wá ṣẹ́kù sí yín lára mọ́? A ní ìfòdó ìyìnbó nìyá. Àbá kí n tó lọ, mo máa máa dákun àwọn àfáà méjèèjì yìí nítorí gbogbo wa náà lárí bí ti ń lọ. Bí ẹ bá fẹ́ kọ̀rẹ́ẹ̀tì yẹn, àwọn ọmọdé LABEEB wọ́n sọ wọ́n ní bí oníkèé bá kọ̀rẹ́ẹ̀tì mi àmọ́ ò lè fẹ́ kọ̀rẹ́ẹ̀tì mi kó tún wá tọwọ́ bọ ìjọmọlúwàbí mi. Arákùnrin àfáà náà ní ká pè é tí máa ń kọrin Ayélóyún Alhaji Kọmọrùdíìnì Ayélóyún. Ìgbà kan wá ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ wọ́n jọ ń jó arábìnrin yóò wá borí. Ẹnìkan wá jáde ó sọ̀rọ̀ sí nígbà tí arákùnrin yóò jáde. Ó ní collection tó ṣe fóun yẹn ó kọ́kọ́ tender apology ó ní mo gbọ́ mo gbà á kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe àmọ́ wà fún àtọ̀ ń sọ̀rọ̀ yìí kí ló dé tó ń tọwọ́ bọ personality òun kí ló dé tó ń tọwọ́ bọ ọdún ẹbí inú family òun tí a ní pé challenge yẹn àwọn àfọ òde òní àmọ́ àwọn èèyàn pè mọ́ àmọ́ àwọn èèyàn kọ́lẹ́kọ̀ọ́ mọ́ wọ́n ní ajíṣẹ́ fún wọn ká pè wọ́n nì. Ànábì tí Ọlọ́run rán sí gbogbo ayé kíkí pèpè tó làwọn pèpè yìí nígbà wo lẹ gbọ́ pé Ànábì bọ́ àpọ́nlé ara ẹnìkan dànù tó ní pé yóò pè sẹ́sì. Ẹ wà àwọn bàbá ọ̀rọ̀ yìí ìfẹ́ Ọlọ́run wọ́n fi jókòó tì wá kábọ̀ wá tẹ̀ wọ́n bàtùbàtù ẹ wo àfa àjàbàtà ńlọrin. Ń sọ̀rọ̀ Mọ̀múlánà Sheikh Adam àti Sheikh Kamalu ní ìlà àdàbí láìpẹ́ yìí ó wá sọ pé Ádámù àti Kàmálì. Ádámù yẹn àti Kàmálì kódà kò fi ẹ̀kọ́ kan sí ẹ dákun kí la fẹ́ mú
challenge ni fún àwọn àfáà tọ́lọ́hun ti ní kíkéwú yé yín tẹ́ ti wà ń ta ọ̀nà tá à ń gbà lo kéwù yìí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kéwù yìí ò ní wù wọ́n ké mọ̀. gbogbo wa náà la nílé kéwù ẹlòmíì mùdírù ni ẹlòmíì mùhásísù ni ẹlòmíì àbídùlì mọ́rkàzì ni ẹ̀dá kùsí bá a ti ń ṣe yìí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ wí fún ọ. wàlá anna ahlal ilmi sanu sanu. àwọn àfáà tó bá já sí pé a sì ṣe wàhálà kéwù yìí nìfà. wàlá anna ahlal ilmi sanu sanu. oníkàlùkù ló mọ tó ju òun ní kíkéwù yìí tó yé fa. wàlá anna ahlal ilmi sanu sanu. الأساليب التي بها ندعو الناس إلى هذا الإسلام. ولو أن أهل العلم صنوا صنوا. tó bá ní kankan ní ọ̀rọ̀ Sheikh Ahmad Tijani torí kó tako tí wọ́n gbé lọ́wọ́ àbó tako Islam kò ní kó ní kí mà ṣe wù yẹn kù. ولو أن أهل العلم. yóò máa sọ yóò ní Ahmad Tijani yẹn. ولو أن أهل العلم. tó sì já sí pé tó ń sọ yìí ó tẹ́gbẹ́ bàbá rẹ̀. ولو أن أهل العلم. tó fi ṣéwù sí kò jẹ́ kankan kó lè yẹ lè pe káfíìrì ní ṣéwù. صنوا صنوا. kí ni jẹ́ ṣéwù fi lọ́gà al-Arabiyya. صنوا صنوا. Ahmad Tijani yẹn Ibrahim Niyasi yẹn. ولو أن أهل العلم. ní ọ̀nà àbí AL-AGBAJI wá ní wọ́n bú Sheikh Ibrahim Niyasi ní Kaula. ولو أن أهل العلم. wọ́n bú Sheikh Ahmad Tijani ní wọ́n Kaula. ولو أن أهل العلم. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ sí bàbá oníbàbá yìí ẹ ti gbàgbé kí bàbá ẹnìkan lè ń sọ̀rọ̀ sí ẹ. ولو أن أهل العلم. bọ́ọ̀lù ó ti bú bàbá mi tẹ́mi ó máa wá yí bàbá tiẹ̀. ولو أن أهل العلم. bọ́ọ̀lù ó ti máa bọ́ aṣọ àpálẹ́ kù lára àfáà mi tẹ́mi ó máa wá daṣọ yí bàbá mi. ولو أن أهل العلم صانوا صانوا. ẹ bá rí pé tí ò dágbé súfì ní ẹyọ kẹrí nǹkan báyìí ó kù díẹ̀ káàtó ẹ jẹ́ kájọ gbé yẹn wò kì í ṣe kẹ́ mọ wọn lálà sí àwọn tó ń gbé súfì yẹn lọ. ولو أن أهل العلم. nígbà táwọn kan rí pé ẹ ń sọ̀rọ̀ sí Sheikh Ibrahim Niyasi ẹ ń sọ̀rọ̀ sí Sheikh Ahmad Tijani àwọn náà wá wò pé kò sí tó kù mọ́ ẹ jẹ́ káwọn ọmọ wọn kù tó ní àlépè. ولو أن أهل العلم. ẹ jẹ́ káwọn ọmọ wọn Sheikh Abdul Wahab náà jẹ́ káwọn ọmọ wọn lépè. ولو أن أهل العلم. àtọ̀tún àtòsì ẹ jẹ́ àjòkó ká ronú ṣé Islam ń lọ wájú tàbí yóò mọ̀ lẹ́yìn. صانوا صانوا. tó o bá ń yẹ̀yẹ́ mi tó o bú mi kò ní í sì kí n gbà tó ń sọ fún mi wà láwùjọ kánà hakọ̀n. صانوا صانوا. tó bá jẹ́ sí àwọn àfa tá a bá ṣọ́ bíbọ̀ tá a gbé lọ́wọ́ mi. صانوا صانوا. ìmọ̀ yín náà ò bá kó àpẹẹlẹ bá wa. صانوا صانوا. ولو عظموا في النفوس العظيمة. àbàbàrà mi bọ̀bọ̀. ولا عظموا في. bàbá rí àfa kan tí ń gba yìí tí ń lápẹ́lẹ́ táwọn èèyàn gbé yàtà pẹ́lẹ́ fún àfa ẹgbẹ́ ẹ̀ ní ó kọ́kọ́ sọ̀kalẹ̀ pé kìí ṣe yẹn. ولا عظموا في النفوس العظيمة. àwọn Súfí wọ́n rọ wọ́n kà wọ́n fi ń bu àwọn Sálàfí. ولا عظموا àwọn Sálàfí náà rọ wọ́n kà wọ́n fi ń dá tiwọn padà. في النفوس العظيمة. kò sẹ́ni tí ò kó sí ó bá wọ̀ wí ó bá èmi wí ẹjẹ́ àbíra wa hahaza Islam. الله. ẹ lọ wo náà Al-Qur'an ibi tó lọ́wọ́ ọba ti ń dákọ̀ kẹ́lìmọ̀ assalam. wa kullu ma yata'allaqu bi-ishtiqaqi az-zalam wọ́n sì lọ bí ayé في 40 آية. àyà 40 àti mẹ́rin ní sọ̀rọ̀ nípa asalam asalam àlàáfíà 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 ní Al-Qur'an. الله. منها 5 مدنية. márùn bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ní Madina. والباقيات مكية. gbogbo èyí tó kù inú Mẹ́kà ló ti sọ̀kalẹ̀. فيهن لم يرد لفظ الحرب إلا في 6 آيات. ẹ wá wo gbólóhùn haribu ogun ibi tó wù ti wáyé náà Al-Qur'an kò ju àyè 6 lọ. كلها مدنية. ọlọ́run ọba tó dá wa gan ó bùkátà kálàáfíà àjọba ju kí wàhálà máa ṣẹlẹ̀ lọ. القرآن الكريم يدعو إلى السلام في الدرجة الأولى. Al-Qur'an tí a gbé lọ́wọ́ bàbá ní
ní kí náà pẹ́lú ara wa alukurani ni o. Kò sí yàtọ̀ láàrin àwọn àtẹ̀yìntẹ́ ìjókòó yìí bí kì í ṣe alukurani. Alukurani tí wọ́n ń bẹ lára wa tẹ́ ẹ fi gbà fún wa yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀mọ̀wé mi náà ti di hafizu kurani yẹn gẹ́gẹ́ ti yí ẹ̀yìn gbogbo àwọn àfáà mi lọ. Tó wá tán kurani tá a ní tó sọ wá di ẹnìkan bí ẹgbẹ̀rún tó fi ń pè wá ní àlùfáà. Kùránì tá a fi ń ṣe fáàrí yẹn ó ti wà lọ́wọ́ àwọn tí wọ́n lọ́lé kí wọ́n kí wọ́n ló dé. Ẹ wo àpọ́nlé tí àfa Gíyásù fún mi máa ń na òwúrọ̀ jùlọ nà àzíìmù. Ẹ wo àpọ́nlé tí bàbá yìí fún mi. Àpọ́nlé ni kírun wọn bẹ sọ pé inú mi dùn pé mo bá yín pàdé. Ẹ wo àpọ́nlé tí bàbá yìí máa ń mú fún wa. Àwọn ìyàlẹ́nu ni pé àwọn àgbàlagbà ń fún wa lápẹẹrẹ àwọn ọmọdé wa ń ya aṣọ yìí báwọn àgbàlagbà lọ. wọlé ọsàmú ìhìnú sílẹ̀ ìhùmá. ìkan bẹ ìfẹ́ dákọ rẹ̀ ní gbogbo ayé lọ́mọ. àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ àwọn ní ó máa lakọ mọ́ lórí ní ó máa yẹ̀yẹ́ wọn. alàmọ́. نبينا محمد صلى الله عليه وسلم لم يدعو الناس كهذا ما يقولوا تبيعوين قلت فضيل بن عياد صلى عن الفضيل بن عياد بصوا كالي لو أن أهل العلم أطعموا على أنفسهم قلت ما جاسي بيعوا طبعا براوالين وصحوا على دينهم كان براوالين nítorí ẹ̀sìn ìsìláàmù. wà á fi ìlímọ̀ wá sọ ẹ̀lú. ìmọ̀ tá a mọ̀ yẹn àkóyè bá mímọ̀ àpàtàkì tó ẹ bá pàtàkì mímọ̀ yẹn ni. wà á ń sàlù àìsí àǹsàlẹ̀wò lọ. ìtọ́lọ́wọ́ ọba pè wá ẹja pera wa bẹ́ẹ̀. làkàdọ̀ àtìláhùn rí bọ́ọ̀bù ìjàmbá bíá. bí bá a ti ń ba lọ yìí tó bá padà yá dábàá ní àwọn àfáà dé àwọn yóò tó mọ pé àwọn àfáà wo. tí a bá lọ prógráàmù mi ẹ wo pítọ̀ kó yìí ti set máa ń gbé tí wọn kọ́ ni bó ti set. làkàdọ̀ àtìláhùn rí bọ́ọ̀bù ìjàmbá bíá. kò sí tó jẹ́ ká farabalẹ̀ báyìí àwọn àfáà yìí ṣe lápẹ̀lẹ́ lára ni o. wà á ń kọ́ dáná òun náà. àwọn tó wà wájú lẹ̀ ń wò lẹ́ fi ń wò yí pé àwọn eléyìí dùn ún rí ọ̀rọ̀ wọ́n sì di internet tẹ́túbọ̀ tẹ́ bá débò mí àwọn àfáwọn máa sọ̀rọ̀ àwọn yóò sì máa jẹun. wọ́n kọ́ dáná òun náà. tẹ́ bá déjò kó mi àwọn èèyàn ò ní kọjú sáwọn àfá wọ́n máa ń kẹ́yìn sáwọn àfá ni pé kí ni wọ́n kúkú ra wọn lẹ́nu ẹja mọ̀ fi yíwú jẹun lọ. wọ́n kọ́ dáná òun náà. ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ àwọn ẹlẹ́sìn míì wọ́n wá ń gbé ọ̀rọ̀ wa wọ́n ń lò wá fúnra wa. wọ́n á fi wá ṣe yẹn. Wọ́n àfa mi fẹ́ kọ̀lẹ́tì yàn, ó fẹ́ kí èèyàn ṣe wọn àbúrò tó gbé fọ́tò rẹ̀ sílẹ̀ gbàgàdà. wọ́n sàgàlù mi máa àníyàn wá. Ẹ̀yà wo ànábì gbogbo nǹkan a kàn ń ṣe ìdààwù pé nánú yẹnì nánú Muhammadu Rasul, nánú min ahli sunnah, nánú min ahli nabi, innama naqtadi bir Rasul, àmọ́ ń tà ń ṣe ìjọjọ tànẹ́bì. Ìjọjọ tànẹ́bì. Ẹjẹ́ ayẹra wa wo kọ́níkálukú tẹ́gì ìṣubù tó ń lò bí bá sọ dókù díẹ̀ káàtó tí bá ṣe dókù díẹ̀ káàtó tún mi ṣe lọ́nà tí tún bá ṣàdúrà fún ọ. ana abudulayi bun amuru radiyallahu anhuma. kátó lọ bẹ̀rẹ̀ wáàsí méjì ni wáàsí àmọ́ gbóná ibi tá a bá ti níbi gbígbóná wáàsí àìsí máa ń tutù gbogbo ògbà kọ́ ni wáàsí ó máa gbóná gbogbo òsìgbà kọ́ ló gbọ́dọ̀ máa tutù. Kí ló wí? أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ àlàáfíà ló yẹ kó máa jọba. أي الإسلام خير؟ ó ní Islam ló dájú. قال تطعم الطعام. ó ní inú Islam ẹwà nẹ́bì. تطعم الطعام. ó ní inú Islam tó dájú dáàbì gbà pé mùsùlùmí gidi ni ó máa fáwọn èèyàn lóúnjẹ. تطعم الطعام. máa fóúnjẹ síkù àwọn èèyàn. وتقرأ السلام. máa wá sálámà sáwọn èèyàn. على من عبد وعلى من لم تعرف. àtẹni tó mọ̀ máa dáàbò uwa mùsùlùmù máa dáàbò uwa mùmínù sẹ́lẹ̀mù àlẹ́ sálámà sí. على من عرفت. aláwọ̀ kan tó ẹ pé wọ́n tún ṣẹ̀ṣẹ̀
ẹni tí wọ́n sálámọ̀ sí ni. Al-AGBAJI àwùdá. dandan ni tó wá rí pé tó ní pé mi ò nínú gbọ́ wá lọ ní sálámọ̀ sí. Wàhálà máa ń lamutari. ìjà ló dé lórí dòwe irùgbọ́n wà lù súnà nẹ́bù wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ó sì wà ní ẹ̀ṣọ́ àwa mùsùlùmí aláwọ̀ dé àwa mùsùlùmí kìrìsìtẹ́nì náà ń dárú gbèsè ló sì rẹwà. oníṣẹ̀sí kan ń dárú gbèsè. a ti wá sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí tá a fi ń búra wa. ní ìbùsàmánà wal aibu fina. èkó yá ni ẹ. wà máa lè sàmánà aibu siwana. wà máa lè sàmánà aibu siwana. aláfíà ló yẹ kó jọba ẹ wo bá a ti kíra wa asalaamu aleykum. wa rahmatullahi wa barakatuh. wọ́n bá kíra wa gan salamu aleykum náà ni aláfíà kọ́ mọ́ ẹ báyìí aláfíà yẹn wá dà lónìí a lè confuse gbogbo ayé mọ́ ẹnu wa ò gbà á mọ́ àwa là ń sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà àlàáfíà náà wá dà peace náà wá dà bàbá wa láwọn òwò ni wọ́n ń da àlàáfíà Islam láàmú àwọn àfáà náà ni o ẹ̀yin tí a bá ní kíní mọ́ social media dáadáa lọ́tún èébú lọ́sì èébú lókè èébú nílẹ̀ èébú ṣé wàá sí èébú ni. nítorí gbogbo àtọ́ ní ìgbà tá à ń lò bọ̀ wá nítorí táyé ti dáyé ìgbà yẹn náà la ṣe ń lòdì sí o. ìgbà ò yí padà àwọn èèyàn ní ìgbà la yí padà. wàlá ọ̀nà tọkọ zámánù lànà àjànà. ẹ jẹ́ padà sílẹ̀ dànẹ́bù wa Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ̀rẹ́tì àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe tó kù díẹ̀ káàtó tẹ́ disrespect wọn tẹ́ bọ́ṣọ àpọ́n lára wọn tẹ́ bọ́ṣọ yìí lára wọn dáwà kọ́lẹ̀ ṣe o ṣe dáwà rárá kò sì sí ìlànà nábì lára yín àfi kí wọn náà lọ yí padà ẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ ó wá torí pé orí kìíní kan ní ọ̀rọ̀ rẹ̀ tó kù díẹ̀ káàtó ìlú wa ni kò mọ̀ fún lápẹ́lẹ́ kódà ọmọ kékeré nísìnyí ọmọ kékeré tá a fẹ́ bá wí pé tó ń sọ yìí ọ̀dà bẹ́ẹ̀ bá tún fi ẹ̀kọ́ sọ fún un kò ní gbà á. Sheikh LABEEB AGBAJI wọ́n fọ̀rọ̀ kan sẹ́yìn wọ́n pàdé bí kan pẹ̀lú àwọn kan àwọn ènìyàn wá bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfọ̀ yìí wá tó wáyé pé bẹ́ẹ̀ tí máa ń bá wa sọ nínú ọ̀pọ̀lọpọ̀ kan làgbà. ó fẹ́ kọ̀rẹ́ ti mi ó wá tọwọ́ bọ ìjọmọlúwàbí mi ìwọ́n ní ẹ̀ṣẹ̀ yóò wà lọ́rùn rẹ̀ wọ́n gẹ́gẹ́ náà jẹ́ gbà. ìyẹn fi pákáleke mú yàn. arọ Sheikh LABEEB ẹ dákun ìbá ìtóbù yìí ń sùúrù lóòótọ́ mo ti pè yín àfáàsì dálẹ́ ní ẹ̀rín àtọmọdé àtàgbà làfáà náà mọ̀ pálẹ̀. bọ́lá bá wá dì báyìí á bù yín pé ẹ ṣe sùúrù náà ni ẹ má wo kankan ẹ wo ti Islam tí Islam bá wo wọ́n jọ bí gbogbo ara àti pé Islam ò lè wo. Abu Sufyan al-Almai ẹ̀yin náà ẹ tẹ́kì ara yín wò ẹ wo bí tẹ́yìn náà bá kù sí gbéra mi pé nǹkan yìí lèmi náà fi ń kún dáwà tí ò yẹ kó síbẹ̀. èmi tí ń sọ̀rọ̀ kémi náà yẹra mi wò pé kí ni tó fi ń kun tó kù díẹ̀ káàtó ọ̀pọ̀lọpọ̀ ráìtọ́ọ̀bù tí yín náà làá máa rí. àlùmí ò ní sọ̀rọ̀ ráìtọ́ọ̀bù rẹ lásán ó lè bí nǹkan mi lẹ̀ bí èèyàn kan bá sọ̀rọ̀ bí èèyàn kan bá sọ̀rọ̀ tó bá kù díẹ̀ káàtó jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó analyse ọ̀rọ̀ yẹn in a prophetical way in a sunnetical way. àbáwọ̀ LABEEB AGBAJI sọ̀rọ̀ kan yóò ti máa yí àfáwọ̀ àlàálùmọ̀ yìí ọwọ́ akọ síbẹ̀ pé lámbà níjọ́ mo rí ẹnìkan sẹ́ńdì ẹ̀ sí mi. ìpè ní lámbà yẹn kótó òun náà bá rí òun náà máa wá tó náà dà padà sí ọ ẹ jẹ́ kí Islam ó sinmi Islam ẹ ṣẹ̀sìn wàhálà o àwa la ya onífìtì náà àwa nọ́mbà ara wa àwa láwọn kan Sálàfí 1990 àwọn Súfì kan àwọn àfáà kan wọ́n láwọn kan ní dayérú àwọn ni wọ́n ń bàlújẹ́ àwọn kan náà sọ pé wù ẹ̀yin lẹ̀ ń dàrú ẹ̀yin lẹ̀ ń bàjẹ́ gbogbo àwọn yẹn wá fọwọ́ lẹ́rọ́ pẹ̀tọ̀ ẹ̀ máa bára yín jà. àwọn aláfa ìgbà tá ẹwọ́jẹ́ tí wọ́n ti yẹ̀yẹ̀ mọ̀ lọ́dọ̀ ṣe dáadáa.
ẹ wo jẹ́ táwọn èèyàn tún sọ̀rọ̀ sí bàbá wa Al-AGBAJI. ó wá fún àwọn ará tọ̀hún náà níyọ̀ǹda àwọn oníṣẹ̀ṣe nígbà táwọn náà wá yọ sí wa àwa fẹ́ jà àwa ní agbẹ́nu dákẹ́. bí ẹ bá tara lé rẹ̀ lọ́pọ̀ kò ní ṣe kíni kò ní dùrà lọ́wọ́ o. Al-Qur'an ní ìjẹ́pọ̀ yẹn wá pé innamal mu'minuna fa'inna al-ikhwa anna al-ukhuwa baynana nahnu al-muslimina. ẹ jẹ́ àmọ́ búra wá sùúrù ni àti ọ̀tún àfa àwọn Al-AGBAJI ẹ jẹ́ àbù wọ́n sùúrù pé ẹ dákun ẹ má bínú bẹ́ẹ̀ bá rí dídùn yìí ẹ gbé mi ẹ jẹ́ àwọn láti Islam tó pa wá pọ̀. ẹ̀yọ́ ọmọ ìyá wa náà pẹ̀lú torí Abu Sufyan wa amsaluhu. Bàbá rí tẹ́nìkan ṣe kó dùn yẹn káàtó ẹ tún ìsúlùkù yẹn ẹ tún yẹn wò kílẹ̀kù á ti sọ fún wa ó tó wò ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana. Walillahi al-kamalu al-kamalu lillah. Ọlọ́wọ́ ọba nìkan lọ́ba tó pé man zal ladhi ma sa'aqatu. Man zal ladhi ma sa'aqatu. Níbi tó kù sí. Mọ́sálẹ́bí mọ́sàkọ́tù. Ta ni a fọwọ́ bọ̀dí rẹ̀ tá a ní fọwọ́ kó ìgbẹ́ tí ó rùn jáde. Wọ́n máa ń lọ sínú ìfàkọ́tì. Ẹ fi hàn mí àfàwọn àsọyé èyí tí mo sọ jù wá lọ. Wọ́n máa ń lọ sínú ìfàkọ́tì. Táwa ló ń tọ̀ wíjọ́ tí wọ́n ti bí káwá ní pé gbogbo tí ń tọwọ́ rẹ̀ jáde dáadáa ni. Wọ́n máa ń lọ sínú ìfàkọ́tì. Táyì ò sọ̀rọ̀ tó jẹ́ pé mistake lọ̀rọ̀ yẹn rí. Wọ́n máa ń lọ sínú ìfàkọ́tì. Ìwọ́n tó lébi ò sọ dáa ṣé gbogbo tí wọ́n dẹ̀ ń sọ ló dáa ni. Wọ́n máa ìgbé mo ń tú ọṣẹ yẹn ìgbé mo ń tú ọṣẹ yẹn kò túmọ̀ pé mi náà níbi tí mo kù sí. Ẹ jẹ́ àfìfẹ́ túra wa ṣe. Ẹ jẹ́ àfìfẹ́ kọ̀nẹ́tì ara wa. Àwa ń ṣe Islam bíi pé ọ̀tá yẹn àti ń bá a bọ̀ ká tó dáyé ni. Ìwọ tó fẹ́ kọ̀nẹ́tì ni o nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ mi ni o nífi jàgídíjàgẹ̀ kọ̀nẹ́tì mi. Lákàrà bẹ́ẹ̀ arọ gbogbo àwọn àfáà yìí dákun ẹja ṣe sùúrù. wọ́n ṣe sùúrù. àní ìsìláàmù yẹ bù kí wà náà zùnà dà kù. ẹ wá já wo báwo ni Mawlana Sheikh Ádámù ti ṣe ìyẹnu tí wọ́n ṣe là ń sọ ń pa wọ̀nyí. báwo ni bàbá wa Mawlana Sheikh Kamal Adabi ti ṣe ẹ̀wọ̀n tí wọ́n rí rì mọ́lẹ̀ kò sẹ́ni tó lè yẹ̀yẹ́ bàbá tiẹ̀ o kò sẹ́ni tí ó sọ̀rọ̀ bàbá tiẹ̀ lẹ́yìn náà o lọ́fi ní bẹ́ẹ̀ kú ìwọ tó ń sọ ti bàbá tèmi kí ní bàbá mi ti rí ni ọ̀yá wa ròyìn bàbá tiẹ̀ náà fáwọn náà. àwọn tí wọ́n ti wọ yẹn ẹjẹ́ àmọ́ ṣàdúrà fún wọn èyí tó bá ṣe é múlò nínú iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe lẹ̀ ẹjẹ́ àlò èyí tí ò bá ṣe é lò ẹjẹ́ àmọ́ tọrọ àforíjì fún wọn àwọn kan bọ̀ wá sọ tiwa náà wọ́n bọ̀ wá ròyìn tiwa náà níta bá gbáyé ṣe wọ́n sọ subhana rabbika.